Matthew orí 20. Ìjọba ọ̀run sá dàbí ọkùnrin kan tí ń ṣe baálé ilé tí ó jáde ní kùtùkùtù òwúrọ̀ láti pe àwọn alágbàṣe sínú ọgbà àjàrà rẹ̀. Nígbà tí ó sì bá àwọn alágbàṣe pinnu rẹ̀ sí owó idẹ kọ̀ọ̀kan ní òòjọ́, ó rán wọn lọ sínú ọgbà àjàrà rẹ̀. Ó sì jáde lákòókò wákàtí ẹ̀kẹta ọjọ́. Ó rí àwọn aláìríṣẹ́ mìíràn, wọ́n dúró níbi ọjà. Ó sì wí fún wọn pé, ẹ lọ sí ọgbà àjàrà pẹ̀lú. Ohunkóhun tí ó bá tọ́ èmi yóò fi fún yín. Wọ́n sì mú ọ̀nà wọn pọ̀n lọ síbẹ̀. Ó tún jáde lọ lákòókò wákàtí kẹfà àti ìkẹsàn ọjọ́. Ó sì ṣe bẹ́ẹ̀. Ó sì jáde lọ lákòókò wákàtí kọkànlá ọjọ́. Ó rí àwọn aláìríṣẹ́ mìíràn tí ó dúró. Ó sì wí fún wọn pé, èéṣe tí ẹ ń fi dúró láti òní mọ́ni ní àìríṣẹ́? Wọ́n wí fún un pé, nítorí kò sí ẹni tí ó fún wa ní àgbàṣe. Ó wí fún wọn pé, ẹ lọ pẹ̀lú sínú ọgbà àjàrà, èyí tí ó bá tọ́ ni ẹ̀yin yóò rí gbà. Nígbà tí ó di ojú alẹ́, olúwa ọgbà àjàrà wí fún ìríjú rẹ̀ pé àwọn alágbàṣe nì, kí ó sì fi owó àgbàṣe wọn fún wọn, bẹ̀rẹ̀ láti ẹni ìkẹyìn lọ sí ti ìṣáájú. Nígbà tí àwọn tí a pè lákòókò wákàtí kọkànlá ọjọ́ dé, gbogbo wọn gba owó idẹ kọ̀ọ̀kan. Ṣùgbọ́n nígbà tí àwọn tí ó ti ṣáájú dé, wọ́n ṣe bí àwọn yóò gbà jù bẹ́ẹ̀ lọ. Olúkúlùkù wọn sì gba owó idẹ kọ̀ọ̀kan. Nígbà tí wọ́n gbà á tán, wọ́n ń kùn sí baálé náà wípé, àwọn ará ìkẹyìn wọ̀nyí ṣiṣẹ́ kìkì wákàtí kan, ìwọ sì mú wọn bá wa dọ́gba, àwa tí ó ti ru ẹrù tí ó sì farada ooru ọjọ́. Ó sì dá ọ̀kan nínú wọn lóhùn pé, ọ̀rẹ́, èmi kò ṣiṣẹ́ sí ọ. Ìwọ kí o bá mi pinnu rẹ̀ sí owó idẹ kan ní òòjọ́. Gba èyí tí í ṣe tìrẹ, kí o sì máa bá tìrẹ lọ. Èmi yóò sì fi fún ìkẹyìn yìí gẹ́gẹ́ bí mo ti fi fún ọ. Kò wá tọ́ kí èmi kí ó fi nǹkan tí ń ṣe ti èmi ṣe bí ó ti wù mí. Ojú rẹ korò nítorí tí èmi ṣe ẹni rere. Bẹ́ẹ̀ ni àwọn ìkẹyìn yóò di ti iwájú, àwọn ẹni iwájú yóò sì di ti ìkẹyìn. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ni a pè, ṣùgbọ́n díẹ̀ ni a ó rí yàn. Jésù sì ń gòkè lọ sí Jerúsálẹ́mù. Ó sì pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ 12 sí apá kan ní ọ̀nà. Ó sì wí fún wọn pé, wò ó, àwa ń gòkè lọ sí Jerúsálẹ́mù. A ó sì fi ọmọ ènìyàn lé àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé lọ́wọ́. Wọn yóò sì dá a lẹ́bi ikú. Wọn yóò sì fà á lé àwọn kèfèrí lọ́wọ́ láti fi ṣe ẹlẹ́yà, láti nà án àti láti kàn án mọ́ àgbélébùú. Ní ọjọ́ kẹta yóò sì jíǹde. Nígbà náà ni ìyá àwọn ọmọ Sébédè bá àwọn ọmọ rẹ̀ tọ̀ ọ́ wá. Ó bẹ̀ ẹ́, ó sì ń fẹ́ ohun kan ní ọwọ́ rẹ̀. Ó sì bi í pé, kí ni ìwọ ń fẹ́? Ó wí fún un pé, jẹ́ kí àwọn ọmọ mi méjèèjì kí ó máa jókòó, ọ̀kan ní ọwọ́ ọ̀tún rẹ, ọ̀kan ní ọwọ́ òsì ní ìjọba rẹ. Ṣùgbọ́n Jésù dáhùn, ó sì wí pé, ẹ̀yin kò mọ ohun tí ẹ̀yin ń béèrè. Ẹ̀yin lè mu nínú ago tí èmi yóò mu, àti kí a fi baptísímù tí a ó fi baptísì mi baptísì yín. Wọ́n wí fún un pé, àwa lè ṣe é. Ó sì wí fún wọn pé, lóòótọ́ ni ẹ̀yin yóò mu nínú ago mi, àti nínú baptísímù tí a fi baptísì mi ni a ó sì fi baptísì yín. Ṣùgbọ́n láti jókòó ní ọwọ́ ọ̀tún àti ní ọwọ́ òsì mi kì í ṣe ti èmi láti fi fúnni, bí kò ṣe pé fún kìkì àwọn ẹni tí a ti pèsè rẹ̀ sílẹ̀ fún láti ọ̀dọ̀ bàbá mi wá. Nígbà tí àwọn 10 yòókù gbọ́, wọ́n bínú sí àwọn arákùnrin wọn méjèèjì. Ṣùgbọ́n Jésù pè wọ́n sọ́dọ̀ rẹ̀. Ó sì wí pé, ẹ̀yin mọ̀ pé àwọn ọba kèfèrí a máa lo agbára lórí wọn, àti àwọn ẹni ńlá nínú wọn a máa fi ọlá tẹrí wọn ba. Ṣùgbọ́n kì yóò rí bẹ́ẹ̀ láàrin yín. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá fẹ́ pọ̀ nínú yín, ẹ jẹ́ kí ó ṣe ìránṣẹ́ yín, àti ẹnikẹ́ni tí ó bá fẹ́ ṣe olórí nínú yín, jẹ́ kí ó ṣe ọmọ ọ̀dọ̀ yín. Àní gẹ́gẹ́ bí ọmọ ènìyàn kò ti wá kí a ṣe ìránṣẹ́ fún, bí kò ṣe láti ṣe ìránṣẹ́ fúnni, àti láti fi ẹ̀mí rẹ̀ ṣe ìràpadà ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Bí wọ́n ti ń ti Jẹ́ríkò jáde, ọ̀pọ̀ ènìyàn tọ̀ ọ́ lẹ́yìn. Sì kíyèsí, àwọn ọkùnrin afọ́jú 2 jókòó létí ọ̀nà. Nígbà tí wọ́n gbọ́ pé Jésù ń ré kọjá, wọ́n kígbe sókè wípé, Olúwa, ìwọ ọmọ Dáfídì, ṣàánú fún wa. Àwọn ènìyàn sì bá wọn wí
nítorí kí wọn kí ó bá lè pa ẹnu wọn mọ́, ṣùgbọ́n wọ́n kígbe jù bẹ́ẹ̀ lọ wípé, Olúwa, ìwọ ọmọ Dáfídì, ṣàánú fún wa. Jésù sì dẹ́sẹ̀ dúró, ó pè wọ́n, ó sì wí pé, kí ni ẹ̀yin fẹ́ kí èmi kí ó ṣe fún yín? Wọ́n wí fún un pé, Olúwa, kí ojú wa kí ó lè là. Bẹ́ẹ̀ ni Jésù ṣàánú fún wọn, ó sì fi ọwọ́ tọ́ wọn ní ojú. Lọ́gán ojú wọn sì là, wọ́n sì tọ̀ ọ́ lẹ́yìn.